Hafiz ibn Hajar rahimahullahu ta'ala nínú al-Fath tí ń jẹ́ sharh Sahih al-Bukhari ó ní dhahaba jama'atun ó láwọn kan nínú àwọn àfà àwọn dúró lórí wípé ila annahu lam yakun qabla al-isra'i salah thumma furuda pé kò sí ìrun kankan ṣáájú al-isra'u ìrun kan tó jọ́ràn yẹn ó ní illa ma kana waqa'a al-amru bi min salati al-layl àyàfi èyí tó já sí pé ó ṣẹlẹ̀ tí wọ́n máa kí ti ń jẹun òru min ghairi tahdidin láì ní àlàsí àfáàní wàdà àwọn kan lọ bẹ́ẹ̀ ó ní wàdàbà al-Harabi òun sọ yí pé ila anna as-salata kanat mafruda ọlọ́run ti ṣèrun lọ́rùn yàn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ní rak'atayn bil-ghadati méjì láàárọ̀ wa rak'atayn bil-'ashiyyi méjì nírọ̀lẹ́ ìyẹn ń jẹ́ ronú àfa al-Harabi kẹ́lẹ́ mọ̀ pé tipẹ́tipẹ́ làwọn àfa àti ń ṣe kíni ni wọ́n ti ń fà á mọ́ra wọn lọ́wọ́ àmọ́ Al-Qur'ani fi rinlẹ̀ pé Ànábì ti ń kírun níbẹ̀rẹ̀ dáwà àdísù náà sì fi rinlẹ̀ pé Ànábì wọ́n ti kọ́ nínú wákàtí márùn tó bá yẹ pé Jibrilu wa ọ wa kọ kí ló lọ gbà sán. náà lọ́dún karùn-ún tá a wá ń sọ yìí ẹ jẹ́ kí n wá gbé Sahih al-Bukhari wa kájọ wa kà ń kankan nù rẹ̀ tó ń júwe pé wọ́n ti àwọn sàhábà al-kiramu ń kírun ọ̀rọ̀ yẹn látọdún karùn-ún tá Ànábì kó tó dọdún karùn-ún tá Ànábì dá Ànábì Ọlọ́run kájọ wa yẹ̀ wò tó fi di pé Abubakar kọ́ mọ́sáàsì sí Mákà náà tá a bá lọ ka Sahih al-Bukhari volume 3 page 204 níbi tí wọ́n ti ń sọ̀rọ̀ jẹ́ kí n wo báàbù tí ó ń bá bọ̀ lọ ka báàbù hijrati nabiyyi sallallahu alayhi wa sallam wa ashabihi ila al-Madina báàbù yẹn ló ti bá ọ̀rọ̀ tí mo fẹ́ kà yìí nínú ọ̀rọ̀ tí mo fẹ́ kà yìí haddathana Yahya ibn Bukayr qala haddathana الليث عن أقيل قال ابن شهاب فأخبرني عروة بن زبير رضي الله عنه عروة وما زبير فمنه بأن عائشة رضي الله تعالى عنها يا عائشة ألم بوا يونسوا قالت لم أعقل أبويا قط إلا وهما يدينان mi ò gbọ́njú mọ́ àwọn òbí mi kọjá pé mo bá wọn pé wọ́n ń ṣẹ̀sìn wọ́n ti ń ṣẹ̀sìn ولم يمر علينا يوم إلا يعطينا فيه رسول الله ilẹ̀ ọjọ́ kan ò ní máa láyé àfi ká nàbí wálé wa tọ́lifẹ̀yìn النهار بكرة وعشية yóò wá láàárọ̀ yóò sì wá nírọ̀lẹ́ ó wá ní فلما ابتلي المسلمون nígbà tí wàhálà wa pọ̀ tí wọ́n ń da àwọn mùsùlùmí láàmú tí wọ́n àrójú ara wọn خرج أبو بكر مهاجرا نحو أرض الحبشة Abubakar jáde lẹ́ni tó ṣe hijira lọ sí tòsí Habasha àtàbàlága barqal gimadi laqiyahu bunu dagina
nígbà tó wá ń ṣe yíra lọ ó pàdé barikal gimad nígbà òde barikal gimad ló pàdé ibùnú dagina mẹ ó wá pàdé ibùnú dagina wa huwa sayyidul qara òun ló sì jẹ́ olórí àwọn ìgbèríko ni faqala ayna turidu ya Aba Bakr ibùnú dagina ni wọ́n ń bilẹ̀ rẹ̀ pé ìrẹ́ Abubakar níbo ló ń lọ Abubakar wọ́n fún lẹ́sìn pé akhrajani qawmi àwọn èèyàn mi ni wọ́n lé mi jáde ẹ dákun ṣé wọ́n lé Abubakar jáde ẹnìkan ni wọ́n lé jáde o náà lànà Muhammad tìrìpàlù Qur'an ló sọ bẹ́ẹ̀ wípé wa idh yamkuru bika alladhina kafaru liyuthbituka aw liyukhrijuka aw liyaqtuluka wa yamkuruna wa yamkuru Allah wallahu khairul makirin. wọ́n ní wọ́n lé akhrajani qawmi wọ́n lé Abubakar jáde Ànábì ni wọ́n lé wọ́n sì rí àwọn amalẹ́yà Ànábì ló ní kí wọ́n lọ bí tí ara ó ti tù wọ́n wọ́n ní wọ́n Abubakar ní akhrajani qawmi àwọn èèyàn mi ló lé mi jáde fa uridu an asiha fil ardi ẹ máa gbọ́ wa'buda rabbi mo wá wò pé kémi náà bọ́ sórí ilé ayé kí n lọ́ máa sin lọ́wọ́ ọba mi faqala ibnu dagina wá fún lẹ́sìn pé fa inna mithlaka ya Aba Bakr la yakhruju wa la yukhraj Abubakar rárá irú wọ́kọ́ ni ló wà ló fẹ́ jáde kó ká má wàá sọ pé wọ́n wà lé ẹ jáde èyí ṣe ń tán lélẹ̀ torí pé kí ni innaka taksibul ma'duma ìntẹ́nìkan oríṣi òun ṣe nílùú Mẹ́kà fáwọn èèyàn wa tasilu rahima ó sì ń dá ẹbí pọ̀ ó ń tún ẹbí ṣe wa tahmilul kalla àwọn ẹrù tó wọ ìwọ ló ń gbé nínú Mẹ́kà wa tukiri daifa tán bá ara àlejò tó bá wọ̀lú ìwọ ló tọ́jú wọn wa tu'inu ala nawahibil haqq òdodo bá sọnù ìwọ ni wọ́n máa ń wá òdodo fún lódodo al-haqq bóyá padà fa ana laka jarun ń lọ sọ́ndúró rẹ̀ a sì jọ máa gbé oya irji wa'budu rabbaka bi baladika padà sílùú yín wá máa sí lọ́wọ́ bá rẹ̀ mẹ́ faraja'a warta'ala ma'ahu ibnu dagina Abubakar sì padà ibnu dagina ti tẹ̀lé fatafa ibnu dagina ashiyatan fi ashrafi Quraysh wọn lọ́jọ́ tá à ń sọ ìrọ̀lẹ́ ọjọ́ náà gbogbo àwọn tí wọ́n jó lórí Quraysh ní ibnu dagina ló lọ́ọ́ bá sọ̀rọ̀ faqala lahum ó sì sọ fún wọn pé inna Aba Bakr la yakhruju mithluhu irú Abubakar kọ́ ló yẹ kí irú rẹ̀ wá jáde lù wala yukhraj irú rẹ̀ kọ́ ló yẹ kẹ́ ẹ lé jáde atakhrujuna rajulan yaksibul ma'duma ẹ lé ẹnìkan kó tó yẹ pé tó ń ṣe ẹnìkan ò rí irú ẹ̀ ṣe ìntẹ́nìkan ò rí ṣe ń lò òun ní bá yín ṣe yasilu rahima òun ní da ẹbí pọ̀ wa yahmilul kalla in tó nira fáwọn èèyàn òun ní ò bá wọn ṣe wa yukiri daifa tálejò bá dé òun ní máa gbà wọn lálejò wa tu'inu ala nawahibil haqq tó bá di bí òdodo òun lè sọ. falam tukadhib Quraysh àwọn Quraysh náà sì já níyà pé kò rí bẹ́ẹ̀ so wọ́n gbà wọlé pé òun àti ibnu dagina àwọn fàyè lẹ̀ wa qalu li ibnu dagina wọ́n wá pinnu fún ibnu dagina yìí pé múrù Aba Bakr báwa kì í nílọ kí Abubakar nílọ falya'bud rabbahu fi dari kó máa kírun rẹ̀ ńlẹ̀ rẹ̀ ni o falya'bud rabbahu fi dari kó máa sin Ọlọ́run abá rẹ̀ nínú ilé rẹ̀ fala yusalli fiha waliyaqra falyusalli fiha kó máa kírun rẹ̀ nínú bẹ́ẹ̀ o irun tí wọ́n gbé kalẹ̀ ló bí àwọn kèfèrí nù pé àwọn ọmọ wọn ti ń rí irun ó sì ti ń mú wọn ó wà ní tí ó bá máa kírun ẹni kó máa kírun nínú ilé rẹ̀ o kó máa sin lọ́wọ́n abá rẹ̀ o kó sì máa kan tí ó bá ka ń bẹ̀ wala yudhina bidhalika kó máa kà á sóye kó máa fi dà wá láàmú o ní wala yasta'lilu bi kó sì máa pẹ̀rù o kó máa pariwo tí wàá máa pè àwọn èèyàn bí hayya ala salati fẹ́ yín fún o
ó ní fa inna nakhsha an yaftina nisa'ana wa abna'ana torí pé a fẹ́ kó ṣàkóbá fáwọn ìyàwó wa àtàwọn ọmọ wa táwọn náà wà láwọn fẹ́ lọ bá wọn kírun. faqala dhalika ibnu dagina li abi bakr ó sọ fún abi bakr ńjọ́ náà ibnu dagina sọ bẹ́ẹ̀ falabitha abubakar bidhalika ya abudu rabba abubakar sì gbà ló bá bẹ̀rẹ̀ sí ní sin ọlọ́run ọba rẹ̀ fi dari nínú ilé rẹ̀ wala yasta'linu bi salati kò sì polongo ọ̀run rẹ̀ tí ń kí wala yaqra'u fi ghayri dari kì í sì máa kàǹkan kọjá nínú ilé rẹ̀ thumma bada li abi bakr lẹ́yìn yẹn ló wá ṣẹ̀ṣẹ̀ wá hàn sí abubakar yìí pé ibi tí wọ́n dẹ̀ ń lọ yìí ọ̀rọ̀ lè máa rí báyìí fabtana masjidan bí fìdá ìdárì ló bá kókó kọ́mọ́ṣáláṣí síwájú ilé abubakar fabana masjidan fabutana masjidan bí fana'i darihi abubakar wá kọ́mọ́ṣáláṣí síwájú ilé rẹ̀ wa kana yusalli fihi wa yaqra'u al-Qur'ana in wan kirun bẹ̀ ó sì ń ka al-Qur'ani fayanqadhibu alayhi nisa'ul mushrikin ó ti wá ń kíní yẹn ti wá ń rìn lẹ́mìí àwọn ìyàwó àwọn òṣèbọ àtàwọn ọmọ wọn wahum ya'jabuna minhu wa yanzuruna ilayhi ó ń jọ wọn lójú yín yà wọn lẹ́nu wọ́n sì ń wò ó wa kana abubakar rajulan bukkaha abubakar sì jẹ́ nìkan tí ń bá ń kírun yóò máa ké la yamliku aynayhi idha qara'a al-Qur'an kò lè kápá ojú ẹ̀ báyìí kó mi má dà níbẹ̀ tí ń bá ń ka al-Qur'ani fàáfsà dhalika ashrafu Quraysh èyí ló wá dẹ́rù bá àwọn tí wọ́n jẹ́ èèyàn ńláńlá náà àwọn Quraysh náà wọ́n fẹ́ bọ́ fàrsalu ila Buni Dagina wọ́n wá ránṣẹ́ sí Buni Dagina ní Buni Dagina wá dé faqalu wọ́n wá sọ pé inna kunna ajarna Aba Bakr bi jiwarika ìwọ la gbà fún tá a fi gba Abubakar léèrè kó wà pẹ̀lú wa ala an ya'buda rabbahu fi dari pẹ̀lú májẹ̀mú pé kó máa sin ọlọ́run ọba rẹ̀ lé rẹ̀ faqad jawada dhalika ó ti kọjá àlà o bí ó kọjá àlà dé ní sí fábùtà náà masjidan bí fana'i dari ó ti kọ́ mọ́ṣáláṣí síwájú ilé rẹ̀ o fa'alana bis salati ó sì ń pèrún o wal kiraha fi ó sì ń ka kéwù ń bẹ̀ sókè o wa inna qad khashina an yaftina nisa'ana wa abna'ana ẹ̀rù sì ń pa wá o kó má kó bá wọn ìyàwó àtàwọn ọmọ wa o fẹ́ni àwò báwa lọ kọ̀ fún kó jáwọ́ o. فإن أحب أن يقتصر على أن يعبد ربه في داره فعل tó bá sì lè máa sin ọlọ́run ọba rẹ̀ lé rẹ̀ agbáláyé o وإن أبى إلا أن يعلن بذلك àmọ́ tó bá takú tẹ́ pé yóò máa pariwo tí gbogbo yóò máa gbọ́ fẹ́ kírun ni فسأله أن يرد إليك ذمتك ní kó dá ìwọ̀ tá a jọ pinnu kó dá padà fún ọ فإن قد كرهنا أن نخفرك torí pé àfẹ́ jàmbá rẹ o ولسنا مقرين لأبي بكر الاستعلان àgbà káwọ́ bákàrí ó máa pẹ̀rún. قالت عائشة wá sọ yìí pé فأتى ابن داغنة إلى أبي بكر ابن داغنة wá bá Abi Bakr lóòótọ́ فقال قد علمت الذي عقدت لك عليه ìwọ náà mọ irú àdéhùn tí mo bá ọ ṣe فإما أن تقتصر على ذلك وإما أن ترجع إلي ذمتي nínú kó jásí pé kó o dúró lórí àdéhùn ni àbí kó o dá ìwọ̀ mi tí mo bọ́ gbà lọ́dọ̀ wọn padà فإني لا أحب أن تسمع العرب èmi ò fẹ́ kán máa gbọ́ káwọn lárúbáwá máa gbọ́ pé àní khufirtu fi rajulin aqadtu pé mi ni mo wá jàǹbá ẹnìkan tí mo wá bá dógò tí mo wá ṣàdéhùn pẹ̀lú ẹ̀ tí mo wá dúró fún báwọn onídùúró náà ṣe kó sí wàhálà lẹ́sìn tọ́daràn tata fúlọ́fún náà sá Abubakar ò sá lọ Abubakar ò sá lọ ó dúró ni ó ń dúró rẹ̀ ló yọjú yìí ó ń dúró máa ń yọjú ni onídùúró yẹn gbọ́dọ̀ sá ìwọ náà tó sì dára ò gbọ́dọ̀ sá kí ni lé ọ sọ pé Abubakar ti ṣe wọn kò sì torí ẹ̀ sá ó sì dúró níbo ó sì rí bẹ́ẹ̀ Abubakar ní tó bá jẹ́ bẹ́ẹ̀ فإني أرد إليك جوارك ọ̀dà ìdúró tẹ́ ẹ dúró ni mo dá padà mi ò ṣe mọ́ so àrùdá bí jiwari la ń lọ máa bọ́lọ̀ wọn bá gbé wọn nàbí sọ̀rọ̀ lọ yọ máa yí di bí Mẹ́kà ànábi dẹ́ wà Mẹ́kà jọ náà so èyí lẹ́yìn yẹn lànàbí wá ní ìnira àìtú dára ìjìrá ti kù mo ti wá rí ní ìsìnkú tẹ́ wàá ṣe ìjìrá lọ zaata nakali ibì kan tí ọ̀pẹ wà ń bẹ̀ ni
tẹ́yìn wà mẹ́lẹ̀ tí ń ṣe Mẹ́dínà kótó wá di gbọ́n yàrá ṣíjà ìyẹn fi hàn pé Abubakar kọ́ mọ́ṣáláṣí ṣe náfìlà ni wọ́n ń ṣe nù mọ́ṣáláṣí bí ìyẹn ṣe jẹ́ nù ká kúrò lórí yìí hùn afáwa Adil ibn Rajab rahimahullah wọ́n ní wa huwa yadullu ala anna an-nabiyya kana aham ma ya'muru bihi ummatahu as-salat in tó ṣe gbòógì lọ́dọ̀ ànábì tí ń pa àwọn ọmọ ìjọ rẹ̀ láṣẹ náà ní kankirun ó wà ní Fathul Bari ibn Rajab tó bá lọ ka volume 2 page 101 wa ankara jama'atun min ahli qawli Qatada wa man wafaqahu ala dhalika wa athbatu fard mutlaq as-salati qabla al-isra' àwọn kan sì dúró pé ọ̀rọ̀ tí Qatada ń sọ yìí àtàwọn tí wọ́n bá fẹnu sí wípé lẹ́yìn Ìsìráù lọ́lọ́run ṣẹ̀ṣẹ̀ wá sọ̀rọ̀ kalẹ̀ àwọn ni rárá kò sí tó jọ wọ́n sì fìdí rẹ̀ múlẹ̀ pé fúridọ̀ wọ́n ti ṣèrun lọ́rọ̀ yẹn mutlaq ní kíkẹ́ hàn qabla al-isra' kí Ìsìráù yóò tó dé ẹ̀yin náà jẹ́ àwọn Kùránì àrò àyíta lèdí yàrá àwọn afọwọ́ sọ pé náfìlà ni ẹ̀rí pé náfìlà ni dà àwọn afọwọ́ sọ ìsìláàmù di tara wọn tí wọ́n wá ń wí wọ́n máa ti síbi tó ń wọ́n ibi tó wá ti sí yẹn náà ni àwọn afọ àti parí ẹ̀ wọ́n ti yanjú ẹ̀ náà káwá padà àwa ní Suratul Najmi wà Suratul Isra ìjẹ́ wọn láṣepọ̀ rárá wọn à láṣepọ̀ bẹ́ẹ̀ bá sì wọnú àdìsí dáka wọn dà nẹ́bi kí ìṣáyì lóru ọjọ́ tí ń lọ sí Mìrájì bó ló ti rí ìṣáyì tó Salatul Ìṣáyì tí wọn là nẹ́bi kí Salatul Ìṣáyì tí wọn là nẹ́bi kí níbo ló ti rí Salatul Ìṣáyì tí ń kí tí àwọn ẹ̀ fi ń sọ pé ó kí lọ́dọ̀ mi àjọ kí ó sì dé wá kí wọn àṣùbà lẹ́yìn tó ń fi hàn yí pé wọ́n ti ń kírun yìí wọ́n sì ti ń ṣàlù àlá tẹ́lẹ̀ bá wí ẹ mo láti rálù àlá yẹn Bukhari ló kọ́ àwọn sàhábà lálù àlá ìwọ náà bí rẹ léèrè ṣe Imam Bukhari òun ló kọ́ àwọn sàhábà lálù àlá tẹ́lẹ̀ mi máa béèrè ọ̀rọ̀ yìí pé ẹ̀yin ẹ̀ńbọ ni wọ́n ti rí àlù àlá ṣé kì í ṣe lókè la ilaha illallah Muhammad rasulullah sallallahu alayhi wa sallam naam wọ́n jẹ́ wá lọ sínú tafsir mo fẹ́ sáré fi nǹkan kẹ́kún a sì rí inú àwọn àfáà tí wọ́n gbà yí pé al-Isra'u ru'ya pé Isra'u yẹn àlá ni ara àwọn àfáà kan tí wọ́n gbà bẹ́ẹ̀ lára àwọn tí wọ́n gbà bẹ́ẹ̀ ni Ibn Ishaq fi kitabihi ar-Rawd al-Anf fi tafsir sirati an-nabawiyyah wọ́n ní haddathani ba'du ahli al-ilmi nínú àwọn onímọ̀ jẹ́ kó yé mi wípé látọ̀dọ̀ Abubakar anna Aisha ìyàwó Ànábì kanat taqul bí Aisha máa ń sọ wípé ma fuqida jasadu rasulillah wọ́n pàdánù wọn àwárà Ànábì níbi ó sùn walakin Allah asra bi ru'ihi ọlọ́run fẹ̀mí ẹ̀rìn ni léyìí tí ń túmọ̀ sí pé lọ́dọ̀ tó ń wo àlá ni àwọn kan sọ pé ìjìhádù ni bí Aisha ò ti di ìyàwó rẹ̀ ń gbà náà bí irọ́ fẹ́ gbọ́ ẹ sì ni wọ́n ti fẹ́ Aisha lọ́mọdún 6 wọ́n ẹ̀ṣẹ̀ wá lọ sọ́ di ìyàwó mẹ́ta ṣé kò wá ti di ìyàwó ń gbà náà àti ìfẹ́ ń gbà náà. قال ابن إسحاق وحدثني يعقوب بن قتيبة أو متبة بن المغيرة وني أن بن الأخنس وني أن معاوية بن أبي سفيان معاوية تجا أما أبي سفيان تجا شويس يروى وكتبي nínú àwọn sàhábà choice sàhábà tí wọ́n nù sàhábà táwọn fẹ́ràn sàhábà tó pa àwọn ọmọ Ànábì tó sì pa náà àwọn sàhábà ẹgbẹ́ wọn. wọ́n lọ sọ ibi káàní idha su'ila an masra rasulillah tí wọ́n bá bi léèrè nípa àrìn àjò Ànábì qala kanat ru'ya min Allah Allah ní látọ̀dọ̀ Ọlọ́run Muawiya ló sọ bẹ́ẹ̀ wà fáyín Muawiya radiyallahu ta'ala anhu oni ruya min Allah sadiqa bó tiẹ̀ jásí pélé yìí náà kìí ṣe ruya Ànábì ò lálàkà tó jọ bẹ́ẹ̀ Allah ọ̀kọ́tà Ànábì ńlá ó wà ní Sahih Bukhari wọ́n tún sọ yẹn náà di ọ̀rọ̀ Miraj
àlá wípé ńgbà tó ń lọ òun rẹ́ni àwọn kan wọ́n ń ru òkúta sínú odò, àwọn kan wọ́n ń fọ́ orí wọn, tó bá ti fọ́ orí wọn báyìí yóò tún padà, àwọn kan àlá nínú Bukhari o, wọ́n tún tó mọ́ Miraj. bani ká tún gbé yẹn náà ká tún sáré yẹ̀ wò àbí báwo ni. òun ni wọ́n ní walam yunkiru dhalika min qawli ala qawli al-Hasan inna hadhihi al-aya, wọ́n lẹ́nìkan ò takò ọ̀rọ̀ rẹ̀ ni. aya táwọn adẹ́lẹ̀ ní pé wa ma ja'alna ru'yaka allati araynaka, àdédé fún ọ lálàtà fún ọ wọ́n yí mẹ́bẹ̀ torí wípé wọ́n rí pé mìíràjù yẹn náà kò rí bẹ́ẹ̀, wọ́n á fẹ́ tún lọ ọmọ àlá làwọn kan kú yarí pé rárá o, ó lọ pẹ̀lẹ́mì rẹ̀ àtàrà rẹ̀ ni ẹnìkan ò gbà àgbọ̀dọ̀ yí ìhun padà, Ànábì tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ. Ànábì ṣe kí ni o, ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ. ẹ jẹ́ kí n sáré wá bá mi wo bí bóyá ká sáré wo àlá yẹn. wọ́n ti sọ tẹ́ ẹ bá bẹ̀rẹ̀ sí ní ka ìtẹ́ Miraj ẹ rí àlá yẹn mẹ́ táwọn afọ́tù so mọ́ mo dáa bá mi yẹ̀ wò tó yá pé àlá kan tá Ànábì ìlà ni wọ́n sì sọ́dọ̀ ọ̀rọ̀ Miraj náà tó ní àwọn bá mi wò orí gbogbo tí mo dá mbẹ́. ó rí àlá yìí ni mo fẹ́ wá tọ́lọ́mbá ní kí n mọ̀ pé nínú àwọn tó wà bíi ni ó wà. ọ̀hún rí tó wà bíi yá tẹ̀síwájú bóyá ká tó parí kínní ká má tún fi hàn ìdílé ara wa á padà wá ka àlá yẹn. náà bí a máa bọ́ sínú tafsiri Suratul Najmi kọ́lọ̀ ń kó wa ràn wá lọ́wọ́ torí pé ibi tí kó wa ń sábà béèrè inú ni. Al-Qur'ani ní a'udhu billahi minash shaitanir rajim, ìwọ náà gbé Qur'ani tiẹ̀ kájọ gbé tiwa. Suratul Najmi àti sọ fún wa kó sọ̀kalẹ̀ lọ́dún karùn-ún, Suratu Bani Israila sọ̀kalẹ̀ lọ́dún kejìlá. wọ́n dẹ̀ sọ pé al-Miraj inú Suratul Najmi lọ́lọ́run ti sọ, ó sọ al-Isra'u nínú Suratu Bani Israil. tó bá ìyẹn máa fi hàn yí pé Miraj ti wáyé ṣáájú al-Isra'u nù ni àbọ̀lọ̀ ń dá wọn dúró dira wọn ni. wan-najmi idha hawa, ọlọ́run ní mo fi ìmẹ́lẹ̀ Al-Qur'ani búra nígbà tí ń bá ń sọ̀kalẹ̀ sára Ànábì. ìyẹn tó máa bínú ń sìn bí ṣe tó à ń bẹ̀ nù yìí sì púrúfù ẹ̀. wan-najmi idha hawa, ìmẹ́lẹ̀ Al-Qur'an nígbà tí ń bá ń sọ̀kalẹ̀ sára Ànábì torí pé ìmẹ́lẹ̀ Al-Qur'an ọlọ́run abá lọ nájímù torí pé ìràwọ̀ ni ìmẹ́lẹ̀ ni, torí pé ìmẹ́lẹ̀ yẹn ń sọ̀kalẹ̀ sára Ànábì ló ń jẹ́ ìdààmú fún Ànábì làwọn èèyàn ṣe ń sọ pé ó dà ipá rẹ̀ ò yá. àfa mo fẹ́ kó o gbọ́n tí mò ń sọ yìí dáadáa. kẹ́dọ̀ àbá fẹ́ sọ ń sè á ní ìràwọ̀ ńgbà tó bá ń ṣe kíni ọ̀rọ̀ ìràwọ̀ kọ́ lọ́hùn sọ. gẹ́gẹ́ yẹ pé ńgbà kan wá ní núnù wal qalami wọn á lè jà kan ní jẹ́ bẹ́ẹ̀ wàhálà ti ń jẹ́ núnù wal qalami. òun náà ni tàdá ìgbó tàdá àti gègé àti tí wọ́n máa fi kọ́. núnù wal qalami wa ma yasturuna, àní núnù yẹn ìgbó tàdá tí ń kí ń bẹ́ nù rẹ̀ wal qalami àti gègé tí wọ́n máa kì bọ́nú yínkì wa ma yasturuna àti tí wọ́n máa fi kọ́ lẹ̀. ma anta bi ni'mati rabbika bí majnuni, ìyẹn ni ó jẹ́ kí wọ́n mọ̀ yí pé ìdẹ̀ra tá a ṣe fún ọ yìí kìí ṣe pò lálàáfíà. nígbà tó o bá ń kọ́ táwọn náà ń rí tí wọ́n sì ń kà á. so tó bá wọ eléyìí nísìnyí ó ní wan-najmi idha hawa, ọlọ́run búra pẹ̀lú ìmẹ́lẹ̀ Al-Qur'an. farabalẹ̀ nígbà tí ń bá ń sọ̀kalẹ̀ sára Ànábì torí pé ìmẹ́lẹ̀ yẹn ní máa bọ́ sí lára ni ó wà máa jẹ́ dààmú fún
já sáré wá yẹn wá lọ́dọ̀ Aisha nínú Sahihul Bukhari tó bá lọ ka volume 1 page 3 tó bá lọ ka báàbù kayfa kana badi'ul wahyi báwo ni wahyi ṣe bẹ̀rẹ̀ sára Nábì. Aisha wa ń ṣàlàyé wípé حدثنا الليث عن عقيل عن ابن شهاب عن عروة بن زبير عن عائشة أم المؤمنين أنها قالت أول ما بدأ به رسول الله من الوحي إن كان النبي قال في بيرنان الرؤيا صالحة كما لا تدع لجور فكان لا يرى رؤيا إلا جاءت مثل فلق الصبح واني لا لك أفكا لا يدي bí ìgbà tí òru dúdú lẹ́bàá fẹ́ lọ mọ́ ó ní summa ubbiba ilayhi al-khala'u lẹ́yìn yẹn ni wọ́n á fi ìfẹ́ kó lọ máa fara pamẹ́ síbi kan nífẹ̀ yẹn wá ń bẹ lára ẹ̀ yóò fara pamẹ́ síbi kan wa kana yakhlu bi gari Hira'in ìyẹn ló ṣe ló ń fara pamẹ́ síbi kòtò kan tí wọ́n ń pè ní Hira'u fayata'annasu fihi wàhùwà ta'abbudu layali yóò máa lọ sí lọ́wọ́ bá ń bẹ̀ lóru yóò máa dárò ní ọlọ́run zawati al-adad tí ó máa jó ló ń kà qabla an yanzi'a ila ahlihi ṣáájú kó tó wá padà sílé tó bá tún wá wálé yatazawwadu li dhalika yóò tún palẹ̀ mọ́ yóò tún lọ yóò tún padà wá yóò tún lọ. ó wá ní njọ́ kan wàhùwà fi gari Hira'in ní bá ń bẹ́ nù kótó ni faja'ahu al-malaku ni malaika wa dé wá bá faqala ikra malaika wa ni máa kà ó ní qala ma ana biqari'in èmi ò mọ̀ nǹkan kà qala fa akhadhani ló bá gbá mi mú faghattani ló fún mi báyìí hatta balaga minni al-jahda tó fi di wípé èmi fẹ́ jáde kúrò lára mi thumma arsalni ló bá tún sọ mí lẹ̀ faqala ikra wọ́n mi sí lára ló bá tún ní oyá kà mo ní mi ò máa kà faghattani thaniya ló bá tún kù mí sọ lẹ́ẹ̀kejì tẹ́mi fẹ́ fi lè jábọ́ lára mi ó tún sọ mí lẹ̀ ó tún ní ikra mo ní ma ana biqari fa akhadhani faghattani thalitha ló bá tún kì mí mọ́lẹ̀ ló tún kù mí sọ lẹ́ẹ̀kẹta thumma arsalani ló bá tún sọ mí lẹ̀ faqala ikra bismi rabbika الذي خلق الإنسان من علق اقرأ وربك الأكرم فرجع بيان آية إلى النبي واقبل ولي لبايا أوري يرجو فؤاد لمير انقل لقد وبالي فدخل على خديجة بنت خويلد لو ولدت خديجة فقال ذملوني داشبومي ẹni tí ń pariwo ká داشبوم فذملوه وما داشبوه hatta za'aba anhu raw títí òtútù àti jìnnìjìnnì tí mú tó fi kó lára rẹ̀ faqala li Khadija wa akhbara al-khabara ó wá ṣàlàyé ń tó ṣẹlẹ̀ pé laqad khashitu ala nafsi ẹ̀rù ara mi bà mí ọkàn mi ò balẹ̀ Khadija wa ní kalla fọkànbalẹ̀ wallahi ma yukhzika Allah ọlọ́run ò ní dójútù ẹ̀ láyé Khadija ló wá mú jáde ìyàwó rẹ̀ ló wá mú jáde lọ ẹni wá mú jáde lọ bá mi ò fẹ́ rojọ́ púpọ̀ lórí ẹ̀ òun ni wọ́n wá ṣàlàyé fún lọ́wọ́ ní in tó ṣẹlẹ̀ sí yìí torí pé àfààyàn kánà shaykhan kabira qad àmìyà afọ́jú ni ẹni tí wọ́n lọ mú bá ìwọ tó ń fojú dá afọ́jú ó kàn sọnù ni. Khadija wa sọ pé yabna mi isma mi ní ibna akhika pọ́ǹtì ọmọ ìyá rẹ̀ ó wí. Warakatu bunu Nawfal ni wọ́n pé àfààná ànábì wa ṣàlàyé ọ̀rọ̀ fún àfàwa ni hadha an-namusu alladhi nasala Allahu ala Musa irú ń tọ́lọ̀ ń sọ̀kalẹ̀ fún Musa rẹ̀ ya laytani fiya jaz'a ya laytani akunu haya ó dẹ̀ dùn mí o báwo ni ìbá ṣe dáa tó kí n wà láyé idh yukhrijuka qawmuka nígbà táwọn èèyàn rẹ̀ ó bá lé ọ jáde òun ló ti kọ́kọ́ sọ pé wọ́n lé ọ jáde o báwo ni ìbá ṣe dáa tó kí n wà láyé ńgbà náà ànábì wa ń bi léèrè wípé àwa mukhrijiyahum ṣé wọ́n lé mi ni ó ní na'am lam ya'ti rajulun qattun bimithli ma ji'ta bi ẹnìkan ò lè gbérù tó gbé dání illa udiya wọ́n mú lọ́tà
àfàwa ni wà in yudrikni yawmuka tọ́lọ̀ ń bá ní kásìkò náà bá mi láyé ansurka nasra muhadhara màá ràn ẹ́ lọ́wọ́ tí màá dúró tiẹ̀ yẹnyẹn kò wá pẹ́ làfà náà bá jáde láyé ẹ wà àwọn tí wọ́n ti ṣe islam ká nàbí kí islam ó tó dé ìyẹn fi hàn yí pé àkọ́kọ́ tí Jibril wá ṣe kí ni o tó padà wá bá anabiwa Muhammad jẹ́ ká ìyẹn ti lọ níbẹ̀ yẹn mi ò tí ì jọba ṣọgbẹ́ tí mo wà najimi idha hawa ìmọ́lẹ̀ Al-Qur'ani Ọlọ́run ni mo fi búra nígbà tó bá ń sọ̀kalẹ̀ sí ara anabiwa Muhammad ìmọ́lẹ̀ yẹn a máa dá láàmú torí pé Al-Qur'ani ló sọ fún wa yìí pé Al-Qur'ani wà nuru alladhi anzalna ìmọ́lẹ̀ tá a sọ̀kalẹ̀ nínú Suratu Shura aya 52 ó ní ma kunta bí báwo lè sọ bá mi wò ó aya yẹn sọ fún wa yìí pé ma kunta tadri mal kitabu wal iman kadhalika awhayna ilayka ruhan min amrina bẹ́ẹ̀ làwọn Ọlọ́run bá rán ẹ̀mí kan màláìkà kan pẹ̀lú àṣẹ àwọn Ọlọ́run látọ̀dọ̀ wa min amrina tá a rán sí ọ ma kunta tadri mal kitabu ó kú mọ́ tí wọ́n máa kọ́ ka tẹ́lẹ̀tẹ́lẹ̀ wal iman ó sì mọ́ tí wọ́n pè nígbàgbọ́ walakin ja'alnahu nura àmọ́ àwọn Ọlọ́run la ṣe ní ìmọ́lẹ̀ ni nahdi bihi man nasha àwa làá máa fi ìmọ́lẹ̀ yẹn sára ẹni ó bá ń wá á fi sínú ọkàn rẹ̀ lóbi jẹ́ pé wa innaka latahdi ila siratin mustaqim ìwọ máa fi àwọn èèyàn mọ́nà pẹ̀lú àlàyé lójú ọ̀nà Ọlọ́run ìmọ́lẹ̀ ní Al-Qur'an láì mọyì àwọn àyè Ọlọ́run pè ní ìmọ́lẹ̀ tàbá wa ní wan najmi idha hawa mo fi ìmọ́lẹ̀ tó ń sọ̀kalẹ̀ sára ànábì nájímù tí ń sọ ń bẹ̀yẹ Al-Qur'an ní ń wí èmi tí a rẹ̀ òní balẹ̀ yóò máa bẹ̀rẹ̀ pé ta ló tu bẹ́ẹ̀ àfáwà Mujahid ọmọ kí ogun Abbas radiyallahu ta'ala anhu wọ́n tu bẹ́ẹ̀ ìmọ́lẹ̀ ni wọ́n náà sì ra àyà àwọn ò má yà yẹn wá o èmi ni mo mú àyà yẹn wá o pé ìmọ́lẹ̀ yẹn tó ń sọ̀kalẹ̀ sí i lára yẹn tí ó máa dá láàmú níjọ́ míì tí wọ́n máa dàbí ìgbà tí wọ́n ń lu agogo lórí ẹ̀ ló ń bi káwọn èèyàn máa sọ yìí pé dalla sahibukum wa qad gawa dalla sahibukum wa gawa ọmọ yìí nǹkan ti ń ṣe l'Al-Qur'ani wa ni ma dalla sahibukum wa ma gawa ṣẹ́rí sahibukum ọlọ́rọ̀ yìí ọmọ ẹ̀yà yìí ma dalla nǹkan kan ò ṣe ọpọlọ rẹ̀ ó gbọ́ ma dalla làákàyè rẹ̀ òye wà má kò sí wíwí kúwì torí wọn wò pé làákàyè yẹ ló fi ń ṣe kíni o ló fi ń wí tí ò dáa ló jẹ́ pé tó bá lọ sínú Suratul Hajar bóyá Suratul Hijr náà ni ayé ẹlẹ́kẹfà ó ní wa qalu ya ayyuhal ladhina nazzala alayhi nuzila alayhi dhikr wọ́n máa sọ pé ìwọ tó ní wọ́n ń sọ Kùránì kalẹ̀ fún ọ innaka la majnunun wèrè ni ó náà torí pé wọ́n ń rò ó lẹ́mìí ara wọn pé ó ti yí lórí ní tí ń ṣe ń gbà tí wọ́n àmọ́rú ẹ̀ mọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ Kùránì ni mo fi Ọlọ́wà ni mo fi mẹ́lẹ̀ tí ìmẹ́lẹ̀ yẹn búra nígbà tí ń bá ń sọ kalẹ̀ sí lára pé ma dalla sahibukum wa ma gawa ọmọ ẹ̀yà yìí ni ma dalla kò yí lórí wa ma gawa kò sì wíwí wíwí wa ma yantiqu anil hawa kò sì wí fẹ́ nú ààrẹ ló fi ń sọ fún wọn pé laqad labistu fikum sinin mo yí ọdún tí mo lọ láàrin yín tí mi ò wírù nǹkan báyìí bẹ́ẹ̀ àgbẹ̀ bí yanu Suratul Haqqah ni laqad labistu fikum gbọ́dọ̀ má gbà mí gbọ́ mi ò wírù èyí tẹ́lẹ̀tẹ́lẹ̀ Ọlọ́run ló dé ni mo fi ń wí. àfáwa ni ma yantiqu anil hawa kò sọ̀rọ̀ fẹ́ nú o in huwa illa wahyun yuha kò sí ti ń wí kọjá wáyé in tí wọ́n mí sí lára Al-Qur'ani tí wọ́n sọ̀kalẹ̀ sí lára sọ̀rọ̀ ọ̀run tó lọ gbà lélẹ̀ ìdánsọ̀ ẹ dákun bí rẹ̀ léèrè ṣé wáyé ní irun kíkí pé irun Ọlọ́run ní in huwa ó ní illa wahyun yuha kì í ṣe pé irun tó lọ gbà o Ọlọ́run tó wá tẹ̀síwájú ó ní allamahu shadidul quwa
ẹni tó wá ń fi wáyé yẹn mọ̀ náà ní shadidul quwa ẹni afúnlókun torí pé iṣẹ́ yẹn iṣẹ́ òkun ni zu mirratin fastawa ẹni ó jásí pé tó bá dúró yóò kànkè yóò kalẹ̀ ìdúró rẹ̀ ò ní yàtọ̀ látòkè délẹ̀ bákan náà lórí ọlọ́ni wa huwa bil ufukil a'la màláìka yẹn òun máa wá látòkè tó ga ni wa huwa bil ufukil a'la òkè lòun ó ti wá fún mẹ́dánà tó bá kú lókè yóò wá bọ́ sílẹ̀ fatadalé yóò wá súnmọ́ nẹ́bí yóò sọ̀kalẹ̀ látòkè yóò súnmọ́ nẹ́bí tó wá súnmọ́ nẹ́bí tán Danuhu nìyẹn o ó ní alladhina qalu inna Danuhu wúwa Danuhu Jibril ló ń súnmọ́ làwọn yẹn bá sọ́dọ̀ lọ́hùn wọ́n wá yí ohun àtọ́lọ́ ni ọlọ́run dẹ̀ ní allamahu shadidul quwa zu mirratin fastawa ṣọ́lọ́ ní zu mirratin fastawa ìyẹn ni pé fasara anabi fúnra rẹ̀ ló tu bá a ti tu yìí nínú Sahihul Bukhari ẹ wá gbọ́ bá anabi sì tu ìmáàmù Muslim náà tu bẹ́ẹ̀ Tirmidhi náà tu bẹ́ẹ̀ Nasa'i tu bẹ́ẹ̀ nínú àdìsí ìyá wa Aisha radiyallahu ta'ala an musika jáde nìsí zu mirratin fastawa wa bil ufukil a'la màláìka yìí yóò wà látòkè ni ìwọ náà wàá gbọ́ ní àyín wàá gbọ́ nínú Bukhari tó bá gbé mi àwọn ọkùnrin tíra ṣe àníkà o wọn tún kú tu sọ Bukhari náà di tíra ṣe àníṣin kọ́nà kó dákun kó ṣàánú wa lọ́wọ́ wọn ni. náà ó wá ní tó bá lọ ká Sahihul Bukhari nínú àdìsù táǹkà lọ yẹn náà nínú báàbù kayfa kana badul wahyi lọ́ka volume 4 nínú Bukhari bẹ́ẹ̀ tí ń jẹ́ volume 1 ẹ wá gbọ́. náà wọ́n ní anna Jabir ibn Abdillah nígbà tí wọ́n sọ̀rọ̀ àfa yẹn tán wọ́n ní wa fatara al-wahyu afẹ́ sọ̀rọ̀ àsìkò wáyé qala ibn Shihab wa ní fa akhbarani Abu Salma بن عبد الرحمن أن جابر بن عبد الله الأنصاري قال وهو يحدث عن فترة الوحي ونصني باسكوت النبي بواي ونقال في حديثه وسي صني نور بين أنا أمشي أنا بنين صبي بين أنا أمشي لا أني بمي النبي رينلو أما قو إذا سمعت صوتا مبونك من السماء تقارب ولا تسمع فرفعت بصري مواجبوجو ميزوكي اما gbọ́ ṣé wọ́n pé wà bil ufukil a'la òkè ní màláìka yẹn tí máa wá fún mẹ́dàánà ni ó ti wá bá nílé fatadalla ni wọ́n sún mára wọn fakana qaba qawsayni aw adna làwọn méjèèjì ó wàá dúró tira wọn bí igi alámúkàlà làwọn èèyàn bá ń sọ pọ́lọ́hún ni nígbà wo lọ sọmọ òun àtọlọ ẹ dákun ọ̀rọ̀ sọmọ dànù àyà yìí kí ló dé tá a sọ ìsìláàmù dẹ̀ sí òpùrọ́ ẹ wá sí ní àwọn èèyàn bó ṣe ń tu lórí fídíò yà ó yá gbogbo àwọn tá a ronú aburú sí laburú ń bẹ lọ́dọ̀ wọn kí ló ń wá lọ́dọ̀ yín ẹnìkan ni wọ́n sẹ́ndì ẹ̀ sóhun wọ́n dìlítì ẹ̀mí ó sì tún wà lọ́dọ̀ rẹ̀ tó yẹ kó wà lọ́wọ́ rẹ̀. Ọlọ́run àti wá dòkúrọ́ àwa là ń rùn sáyé ẹ̀wọ̀n tá à ń ṣe ní ìsìnkú sí wàásí mọ́ láàrin pé mo wá ń rìn lọ́nìí sami'tu sawtan mina as-sama'i mo wá gbọ́ ohùn kan láti sánmà ìrìn lọ lórí ilẹ̀ ni o ó ní farafa'tu basari mo wá gbójú mi sókè fa idha al-malaku alladhi ja'ani bi Hira ló bá tún di màláìkà tó wá bá mi ní gáàrí Hira ẹ máa gbọ́ jalisun ala kursiyyin bayna as-sama ó jókòó lórí àga kan láàrin méjì sánmà sílẹ̀ lẹ̀ ẹ̀yin tẹ́ ló lọ sọ́mọ́ ẹ jẹ burúkú yà lọ́dọ̀ Ọlọ́run pẹ̀lú rọ́tẹ̀ ń pa àtẹ̀yìn àtàwọn àfáàyìn ẹ jẹ yàrá yàrá ìyà ẹ sì ń pa irọ́
inna lillahi nǹkan ti ṣe àwa mùsùlùmí o kìlà bẹ́ẹ̀ fi rọ́ṣẹ́ lára nẹ́bí yá tẹ̀síwájú ó ní ló bá di màláìkà tó wá bá mi ní Hira ó jókòó lórí àga láàrin sánmẹ̀ sílẹ̀ fara ibùtú mi ni o ẹ̀rù bá tún bà mí mo tún sá padà sílé zammiluni dáṣọ bomi fa anzala Allahu ta'ala ya ayyuhal muddaththir lọ́lọ́run bá sọ ya ayyuhal muddaththir kalẹ̀ pé kum fa andir ṣàpẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n fún ní wáyé ni wọ́n ní òjíṣẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n fún ní ìkìrá ni wọ́n kọ́kọ́ kọ́ ni bí ó ti máa kà wọ́n lè jẹ́ ó máa gbé allama bil qalami allama al insana ma la ya'lamu pé yóò máa fi gègé kọ́ ní tí ń bá ń kà káwọn èèyàn lè mọ̀ kọ́ sì lè máa rí kà níbi wọ́n ìṣòwò ni ya ayyuhal muddaththir ìwọ tó ń polongo pé ẹ daṣọ bò mí kum fa andir ó yà á dìde ńlẹ̀ bẹ̀rẹ̀ sí ní jíṣẹ́. wa rabbaka fakabbir ó yà ọlọ́wọ́n ọba rẹ ni ó máa kígbó máa polówó rẹ̀ máa polówó ọ̀ṣà máa bá wọn polówó ẹlòmíì wọ́n sì yàn abaka fatahhir wájẹ́ káṣọ rẹ̀ ó máa mọ́ rìnrìn ìdọ̀tí. àwọn kan ní ẹ̀mí rẹ lọ́lọ́run wí àtẹ̀mí àtàṣọ méjèèjì jó mọ́ wala tamnun tastakthir má wàá nírètí kí tiẹ̀ lè pọ̀ eré kí làwọn àbá ń sá lónìí àfọ̀ndáwà eré kí làwọn ń sá lónìí wala tamnun tastakthir má ro kàn pé kí tiẹ̀ lè bá pọ̀ ju tàwọn tó kù lọ níta nábì òbí pọ̀ lẹ́gbẹ̀ẹ́ ìtọ́lọ̀ ń ṣe fún ó tó má sáré kí tiẹ̀ pọ̀ àfa ò gbọdọ̀ sáré kó pọ̀ ọlọ́run ní ma bá fa sáré ẹ̀ gbogbo àwọn àfa tí wọ́n sáré kó pọ̀ ní tí wọ́n gbádùn ayé wọn torí pọ́lọ́pàá ni wọ́n máa kó kiri káfa jáfa kó má lè dárìn kẹ́rù ó má bà á abẹ́ ìraṣọ ni fìyà bá kàfà tọ́ hírí ni jẹ́ káṣọ rẹ mọ́ wala tamnun tastakthir máa ń ro kàn tẹ́kìtì ẹ lè jù wọ́n rújì sàfáàjò gbogbo nǹkan kí nǹkan ni kò yàn lódì gbogbo nǹkan bí ó ṣe àwọn ni má bá wọn dédìí rẹ̀ kí làfa wá ń di ó ṣà àfa àti ń bọ̀ gún àfa àti ń bọ̀ fá àfa àti ń bọ̀ ya àfa àti ń bòrò tó wá ní ìmàlẹ́ ò pé ká má ṣòro. wal rabbika fasbir ṣe sùúrù pẹ̀lú ọlọ́run ń bọ̀. ibi tá a fẹ́ dé náà nù. jẹ́ ká wá padà àyà yìí wá sọ̀kalẹ̀ fún Ànábì kó yẹ̀ṣẹ̀ wá bẹ̀rẹ̀ dáwà lẹ́yìn ìkra. ó wá di méjì tí ó rí Jìbìrìlù ń bẹ̀. ọ̀rọ̀ ti parí níbi eléyìí. yáwo Sahihu Muslim. yàwó Sahihu Muslim wọ́n á gbọ́n tí Imam Muslim wí ṣàgbé bí tí mo dé ní dàlúwù pé summa dana fatadalla ibi tí kò wọ́n máa ń sá pamọ́ sí náà nù. náà wọ́n á gbọ́ eléyìí náà tó bá lọ sínú Sahihu Muslim nínú volume 1 lọ́ọ̀ka page 110 jẹ́ ń wo báàbù rẹ̀ kó lè bàá rọ̀ ẹ́ lọ́rùn kí n bẹ́ wo báàbù ọ̀rọ̀ tí ń bá bọ̀ wá wọ́n rí pé tíra là ń ṣí nísìn ọlọ́run ó ṣàánú náà jẹ́ kí n máa lọ lọ́ọ̀ka page 110 wàá gbọ́n tó ṣẹlẹ̀ mẹ́ ó ní حدثنا أبو بكر بن أبي شيبة حدثنا حفص بن غياث عن الأعمش حدثنا أبو جهمة بهذا الإسناد حدثني زهير بن حرب حدثنا إسماعيل بن إبراهيم عن داود عن الشعبي عن مسروق قال لا تنوى فهو مسروق
ọlọ́wọ́n yóò lórí ire kan tí ó bá wa rẹ̀ fàtà yìí sí insha Allah. afaani kuntu muttaki'an inda Aishata mo jókòó lẹ́ni tó fara ti ògiri báyìí lọ́dọ̀ ìyá wa Aisha. faqalati ya aba Aisha torí pé àfáà yẹn náà bí mo ti ń jẹ́ Aisha. Aisha wa ní ìrẹ́ bàbá Aisha salasun àwọn nǹkan mẹ́ta kan bẹ́ o man takallama bi wahidatin min unna faqad a'zama ala Allahi alfirya àwọn nǹkan mẹ́ta kan bẹ́ bẹ́yàn bá sọ ẹnìyẹn ti dá àdápa ńlá ọ̀rọ̀ ọmọ lọ́hùn irọ́ tó lágbára lẹ́ni náà pamọ́ lọ́hùn. qultu ma hunna mo wá bi ìyá wa Aisha léèrè gbà kí làwọn ọ̀rọ̀ náà qalat ní ìyá wa bá sọ yìí pé wá gbọ́ ó ní man za'ama anna Muhammadan sallallahu alayhi wa sallam ra'a rabbahu faqad a'zama ala Allahi alfarya ẹnikẹ́ni tó bá sọ jáde lẹ́nu tàbóòrò lẹ́mìí ara rẹ̀ ó wá ní Muhammad rí Ọlọ́run ẹni yẹn ti parọ́ tó lágbára mọ́ lọ́hùn. Masruku àgbọ́yé tó níyàtọ̀ sí ti Aisha wíyẹn ó ní kuntu muttaqi'an fajalastu ó ní mo fara ti gànà tẹ́lẹ̀ ni mo wá jókòó faqultu ya ummul mu'minin mo wá ní ìyá àwa mùmìnà ìyá mùmìnì anzirini wala ta'jilini mo fẹ́ kẹ́ ẹ fara balẹ̀ ṣàlàyé fún mi ní o ẹ má kánjú o ẹ má kánjú o ayé àtẹ̀yìn náà wá gbójúlé lòun náà wá ń kà bí alam yakul Allahu azza wa jalla wala qadira haahu bil ufuqil mubin àmọ́ ń gbà àtẹ̀yìn kàtírà yẹn lálàáfíà. àfa yìí wá ń bi Aisha léèrè wípé sọ̀hábà ni ó ń bi Aisha léèrè wípé tó bá jẹ́ bẹ́ẹ̀ ayé Ọlọ́run tó sọ pé la qadira haahu bil ufuqil mubin pé ó rí ní wọn pápá tó fojú hàn báyìí ó tún máa yà mí wá ó ní laqad ra'ahu nazilatan ukhra ó tún rí láàyè mí ní sísọ̀kalẹ̀ mí nítumọ̀ rẹ̀ o àwọn àgbọ̀ ó tún rí láàyè mí nù sánmà. Aisha wa ni qalat ana awwalu hadhihi al-umma sa'ala an dhalika Rasulullah èmi là kọ́kọ́ ẹni tó kọ́kọ́ béèrè nínú àlùmọ̀ yìí lọ́wọ́ òjíṣẹ́ Ọlọ́run nípa tó ń sọ yìí. لقد رآه نزلة أخرى فقالت يا واني أنا أول إبلني وقبيل رضو النبي فقال إنما هو جبريل ولا النبي سقى جبريل لما بان صمه لم أره على صورته التي خلق عليها غير هاتين المرتين ميوسيري لو رتلون في الداق جاء مجي بري وفي شالا مجينا wọ́n ní aláwọ̀kọ́ ra'aytuhu munhabitan minas sama mò ń rí lẹ́ni tí ń sọ̀kalẹ̀ bọ̀ láti sánmà saddan idhama khalqihi títí tóbi ẹ̀yẹ ó ṣe tóbi tó ní ó bo sánmà dàrú ní ma bayna samai wal ardi tó bó kanlẹ̀ bẹ́ẹ̀. ìyẹn l'Al-Qur'ani ń sọ wípé allamahu shadidul quwa ذو مرة فاستوى وهو بالأفق الأعلى ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى. tẹ́ bá wa ṣí ètò yẹn ní pàdánù ọmọláyé àti lọ́run Ọlọ́run ó sì máa ṣí ẹ oore fún yín láwọn oore tó ní agbára tó já sí pé ẹ̀yin náà ó máa wò pé ṣé mi náà lọ́lọ́run ṣoore tó tó báyìí fún bí yóò ti rí náà bí akil hayyil qayyum الذي لا تأخذه سنة ولا نوم